Awikonko ti wà látìmọ́lé o, báwo ló ṣe débẹ̀, ta ló ṣẹ̀ lóòótọ́? Ọ̀pọ̀ ọmọ Yorùbá ló gbọ́ gbogbo bí Awikonko ṣe ń gbìyànjú láti ba olóyè Sunday Igboho jẹ́, tó tiẹ̀ sọ pé òun á bá olóyè Sunday Igboho kanlẹ̀. Gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ lẹ́nu Lady K nínú fọ́nrán kan tí máa mú wá fún yín, tó fi jẹ́ pé gbogbo ìgbìyànjú ẹ̀ náà ni láti yẹ̀yẹ́ olóyè Sunday Igboho. Àmọ́ àdánwò ńlá ti wá dé bá Awikonko báyìí o, nítorí pé àwọn petitioners bíi 4 ló ti gbé Awikonko lọ ilé ẹjọ́, tó fi jẹ́ pé ó ti ẹ̀ ti wá wà látìmọ́lé báyìí, nítorí pé àwọn petitioners bíi 4 ló ti wà lórí ọ̀rọ̀ Awikonko báyìí, tó fi di pé ó ti wà látìmọ́lé. Ọba Ògbóni kan petition ọ̀rọ̀ case kan ní 2018 níbi tí Awikonko ti ń daṣọ bojú, ìyẹn náà jáde lórí ọ̀rọ̀ yìí. Àwọn kan tí wọ́n jẹ́ ìfẹ́lọ́dùn, àwọn náà wà lórí ọ̀rọ̀ ẹ̀, wọ́n kọ petition. Baba Kadib, gẹ́gẹ́ bá a ṣe gbọ́, lọ́ọ̀yà 3 ni wọ́n kó lórí ọ̀rọ̀ Awikonko. Ẹ̀rígbélé lágbára. Lady K ti wá jáde o, ó ti jẹ́ kó yé àwọn èèyàn pé ẹ wo olóyè májàsọ́lá Sunday Igboho ṣá, wọ́n ń ṣe ni téèyàn kógun tì o. Bẹ́ẹ̀ ni wọ́n rí gbogbo bí arákùnrin yìí ṣe ń fẹnu já wáyà ìyẹn Awikonko, àmọ́ wọn ò sọ fún àwọn èèyàn kan ṣe ń tì í pé kò sí nǹkan kan kó ṣàmà. Ṣùgbọ́n nígbà tó ti wá délẹ̀ báyìí kò máa sẹ́ni tó yọjú o, gbogbo wọn tún bò mọ́lé ni wọ́n ń bò mọ́ra, wọn ò fẹ́ káwọn èèyàn gbọ́. Àmọ́ látàrí gbogbo èyí ó ti ń lo àwọn ọjọ́ mélòó kan bẹ̀ pé àfàìmọ̀ kó má jẹ́ pé bẹ́ẹ̀ ló máa wà títí ọdún yìí máa fi parí. Pẹ̀lú gbogbo èyí tá à ń sọ yìí náà ni àwọn kan tún sọ pé nítorí pé kò join ní Yorùbá Nation mọ́ ni wọ́n ṣe arrest àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ọ̀rọ̀ mà ti kọjá gbogbo yẹn o. Welcome to Digi Naija. Remember to like, share and follow. Ẹ já gbọ́ ohun tí Lady K sọ lórí ọ̀rọ̀ yìí o, pàápàá lórí àwọn tí wọ́n ti Awikonko, wọ́n tì í dátìmọ́lé báyìí, wọ́n ti padà lẹ́yìn ẹ̀, kódà wọ́n sì tún tì í lórí pé ó sì wà níbẹ̀ nípa ọ̀rọ̀ ẹnu, nípa ohun tí wọ́n sọ. Ẹ já gbọ́. Ta ni ọ̀tá nínú àwọn tó ń sọ òtítọ́ ọ̀rọ̀ tọ́lá wà ní Texas àti bàbá Adéolú? Mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí bá ní kí n sọ̀rọ̀ wàhálà bàbá yẹn ọmọ bá ṣe ìpè fún ọ̀tá mi burúkú ní gúrúùpù yẹn nítorí pé kí ni màá ní ṣe ló múra sí kókókó bí olójú kan ṣe lówó. Ìdààmú ti dé bọ̀ táwọn pressure ti wà lára wọn, pressure ti wà, ó ti wà. Àwọn tó ń sọ òtítọ́ gangan ni wọ́n ń ṣe ọ̀tá ẹ̀. Ẹ̀yin tẹ́ ń fi ọwọ́ bo irọ́, tẹ́ ń sọ́pọ̀tì ẹ̀ kó máa bú àwọn èèyàn, ẹ̀yin gangan lọ̀tá ẹ̀ tẹ́ jẹ́ ìkà èèyàn tẹ́ fẹ́ tì pa. Ọlọ́run dẹ̀ ní fún yín ṣe. Awikonko máa bọ́ bẹ̀. Bàbá Adéolú, ẹ̀yin gangan ní ìkà, ẹ̀yin number 1 person tó yẹ káwíkonko sá fún nítorí ẹ̀ fẹ́ kí wọ́n bá sọ tó jó òtítọ́ ọ̀rọ̀. Ẹ̀yin gangan ní ìkà tí ń gbẹ́nu ọmọ ènìyàn tó fi pe ọmọ ènìyàn ní ìkà aláìda èèyàn. Ẹ̀yin lẹ fẹ́ bà tí màá yẹn jẹ́. Ẹ̀rí nǹkan tó dùn Lady K gangan ni pé àwọn kan wọ́n mọ̀ pé arákùnrin tó ń pè l'Awikonko yìí ó wu àwọn ìwà kan, ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ò yẹ kó sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn kan tó yẹ kí wọ́n bá sọ̀rọ̀ ṣé ni wọ́n tún kì í lẹ́yìn títí tó fi débi tó dé báyìí. Ṣùgbọ́n kàkà kí wọ́n tún wá padà lẹ́yìn ẹ̀, kí wọ́n appreciate àwọn tó ń sòótọ́ fún, àwọn tó ń sòótọ́ fún yẹn ni wọ́n tún wá ń bájà. Àwọn tó ń sòótọ́ fún yẹn ni wọ́n tún wá ń pè lọ́tà ẹ̀. Ẹ̀rígbá yìí lè àfi kéèyàn máa ṣọ́ra. Ẹ̀yin ní ṣèṣì ló yẹ kó máa advice ẹ̀. Ẹ̀yin lọ̀tá ẹ̀ ni wọ́n, ẹ̀yin gángan ní ìka èèyàn. Èmi ò ní ẹ máa ṣépè fọ́ta tèmi nínú gúrùpù yìí, ṣùgbọ́n bàbá yín sọ tó jò tọrọ ìkà ni yín sà. Ẹ jẹ́ káwọn èèyàn bá sọ tó jò òtítọ́ ọ̀rọ̀ kó realize mistakes ẹ̀. Wọ́n sọ ilé ìfúnni ká yí ẹ̀ lè ní àtúnṣe ni. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin yẹn èèyàn, kò sí àwọn mídíà tó gbé. A whole Awikonko for that matter. Ẹ dẹ̀ sì lẹ́nu ẹ fi sọ̀rọ̀ nínú group ẹ, ojú òtì yìí. Ẹ fi ọwọ́ bojú pé kò sí ọ̀rọ̀ lẹ́nu yìí sà. Ẹ wá sí comment section mi lẹ́nìí kẹ́ tún wá bú mi. Ojú òtì yìí. Ó ti gbogbo àwọn tó máa ń gbé
and paste kò sí anybody èèyàn méjì péré ló gbé ọ̀rọ̀ Awikonko wọ́n lè gbé wọ́n fi ṣe yẹ̀yẹ́ ni àwọn kan lo kẹ̀kẹ́ márùn àtàwọn obìnrin tó wé gèlè lóríṣiríṣi ọlọ́run wà on their way to prison yard láti lọ visit Awikonko ṣé nǹkan tó dáa lọ gbé nípa ìyẹn ni èèyàn mélòó lẹ rí ẹ wo ta lọ lọ́hùn ìjọ tó ti gbé ta lọ lọ́hùn ní lálà ti lù ní kutuku ti wu Awikonko ti lò 48 hours ní cell àgbọ̀ anything newspaper ló kéré jù kò tí gbé kankan ó dẹ̀ wá bẹ́ẹ̀ ọ̀tá máa yẹn sọ fún àwọn jìyà níbẹ̀ ṣẹ́gun bíbí ayọ̀ ló wà ní ẹ̀yìn ìka èèyàn yìí ẹ wá wí tẹ wọ́n sọ pé àwọn tó sọ̀rọ̀ yẹn àwọn lọ́tà ẹ̀ ẹ̀yìn kan lẹ́ni tí èèyàn tó fẹ́ fún ikú yàtọ̀ sí yẹn wọ́n tún wá bu ọ̀rọ̀ ẹ̀ mọ́lẹ̀ àwọn kan sọ pé ẹ̀sùn méjì náà fi kàn án kìnìkan nípa tí wọ́n tiẹ̀ fẹ́ kí Lady K wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ lọ́rọ̀ kan pé wọ́n ti tì í mọ́lẹ̀ bóyá àwọn èèyàn bá tiẹ̀ tún dìde láti ràn án lọ́wọ́ òun ló yẹ pé kéèyàn máa ṣọ́ra tí èèyàn bá fẹ́ rin ìrìn kan àbí tó ń wu ìwà kan àbí tó wà nípò kan kó ṣọ́ra tí o bá jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni ẹ́ ṣọ́ra láti sọ̀rọ̀ láti káwọn èèyàn tì ẹ́ sọ̀rọ̀ tí ò yẹ kó sọ bọ́rọ̀ ìṣeré gan-an nìyẹn àwọn èèyàn tún wá ń sọ̀rọ̀ nínú gúrùpù ẹlẹ́ máa yọ wọ́n ẹ̀yin tó yẹ kọ́ fi yín sọ̀kò dànù kọ́ yọ yín bí ẹni tó yọ jìgá ẹ̀yin ìka èèyàn yìí. I know he's responsible for what happened to him but let's say the fact mi ní títorí pé nǹkan tó ṣẹlẹ̀ sí kí n má lè bá bàbá ìsòótọ́ rọ̀ ẹ nídìí kéèyàn pé èyí jókòó kọ́ lù yín ní yàrá ìjàmbá bá ńlá kú ọ̀rọ̀ ẹ máa wá ẹkún mu nítorí pé kí ni bẹ́ẹ̀ ṣe tì í débi tó dé ẹ lè bẹ́ẹ̀ lọ́kọ́ ti ọmọ yín síbẹ̀. kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.